tọ́ílẹ̀tì Ayílára olórí burúkú ọmọ àlè àní wọ́n ní ká ń bá bẹ́ẹ̀ oníwọ̀ lọ́yọ̀ state àwa lọ́yọ̀ state tálẹ̀ yín orí ẹ̀ ti dàrú ṣé wọ́n bá ẹ̀yìn péréte tẹ́ ń dalẹ̀ ẹ̀rù ẹ̀yìn alákatakítì náà ẹ̀ máa sọra yín di gidi látijọ́ táwa ti ń jẹ gọ́vnà ní Ọ̀yọ́ state ní Nàìjíríà Yorùbá àwọn òfin tẹ̀sìn ṣe Àsíákà Ajímọ̀bí ló jẹ tán bàbá mi Adéwọ̀lú Ládọjà ti jẹ mùsùlùmí ni Láàjì Láàmú ti jẹ Alàyè bàbá wa Láàmú ti jẹ Kótà Àyàkálà ti jẹ àwọn kírísítẹ̀nì ń jẹ mùsùlùmí ń jẹ qualification wọn bó bá ti bá a mu bá a sì rí i pé wọ́n ọmọlúwàbí ń bẹ lára àwọn olórí burúkú ọmọ òpòró gan ọmọ ìran kíran àníta ni bàbá ẹ̀ ńlẹ̀ Yorùbá àmọ́ bàbá tó bí ẹ àwọn kan kàn lọ mú ẹ wá wọ́n fowó tú ẹ wọ́n fowó bankroll ẹ kó wá máa dalẹ̀ Yorùbá rú ò ní soríire èdè tó o pè yẹn a kó padà sí ẹ lẹ́nu ọmọ ìran kíran ta ni bàbá ẹ nílé Ayílára júwe bàbá ẹ ọmọ ọdún mélòó ń bá bẹ táná rí bàbá rẹ lé ìyá rẹ àwọn orogún wo náà jọ lò gbà nígbà tí ìyá rẹ fi fẹ́ bàbá rẹ níbo náà ti tọrọ bàbá rẹ ti tọrọ ìyàwó olórí burúkú ọmọ àlè ọmọ ìran kíran bílé kan bá tòrò ọmọ àlè ibẹ̀ tí dàgbà eléyìí ti dàgbà ọmọ ìran kíran ìyá wa jẹran yìí lè níran gidi kó mọ wà bí ẹran náà ẹwú ti ń sọ̀rọ̀ bí ẹran náà bí ẹranko tó jáde inú igbó tí wọ́n tọ́nu igbó tán fún kó màálù bì ọmọ ìran kíran ọmọ rádaràda ọmọ tí ò ní bàbá ẹ dákun o Sultan of Sokoto àwọn eléyìí tẹ́ ẹ gbé sílẹ̀ lọ́wọ́ yìí wọ́n ti lu Daiko wọ́n ti ṣìnà o Yorùbá lẹ̀ manipulate ṣé ẹ wà òkè sáwà wá jẹ́ ọlọ́pọlọ lílọ́ ẹ̀sìn tí wọ́n fi ń darí wọn Sokoto ń bolo lálàáfíà sáwà wá jẹ́ pé ẹlẹ́sìn ni wá ní sórí yín ti dàrú ní ẹ̀mọ́ tán ń pè nílẹ̀ Yorùbá nílẹ̀ Káàárọ̀ Oòjíire ibi tẹ́ ẹ wà yìí Yorùbá ni wọ́n ń pè bí kẹ́ ẹ kó ṣì dànù kẹ́ ẹ kó ṣì lọ ẹ kó ṣì dànù ẹ̀yin aṣòṣì máa mọ̀ wọ́n ní télọ̀ tó máa dáṣọ fún ni tọrùn ẹ̀ làwò aṣọ rẹ̀ wo ní ń bẹ lọ́rùn yín tẹ́ fẹ́ dá fún wa pẹ̀lú ìbò ẹyọ kan tó ní tó máa tẹ̀ka ẹyọ kan dondo olórí burúkú wá ṣàǹfààní ìwọ ló máa sọ fún wa pé dandan o ẹlẹ́sìn ni ó gbọ́dọ̀ wà nílẹ̀ Yorùbá òun lọ́dọ̀ jẹ́ gọ́fúnà Ọ̀yọ́ state àbò òṣèré ẹ̀yin wèrè alákatakítí àsán dèdèrìn ọlọ́pọlọ lílọ́ akájọra fún ẹran ìfun ẹ̀ ti jàn owó ló ń ṣiṣẹ́ kíṣẹ́ aládànwò lórí bí ṣe ń ṣe kò sí àpẹẹrẹ ọmọlúwàbí rere kan lára ẹ̀ ọmọ àlè játijàti ẹ̀yin lẹ́pẹ̀ yẹn wèrè ẹ ló rànjú ta ni ò bá rànjú bí ò bá ṣe wèrè òpònú ọmọ àlè játijàti níjọ́ tó bá tún sọ̀rọ̀ tó bá tún kó wa pọ̀ pé àwa lọ́yọ̀ọ́ state ẹ̀yin mélòó lọ́yọ̀ọ́ state níbo lágbolé bá bẹ́ẹ̀ lọ́yọ̀ọ́ state olórí burúkú aládànwò èkejì ẹmu fún tí olórí kẹ́ndì bí àgbọn Bàdágìrì ẹ jẹ́ máa ṣòṣì òṣì lẹ̀ ń ṣe ẹ̀yin aṣòṣì màmọ́ tẹ́ ẹ bá ṣòṣì tán kẹ́ ẹ já gbọ́ ẹ̀yin ibi ètìlẹ̀ mi ò bá ti wọlé àní ìdìbò tá ń béèrè ìbò lọ́wọ́ ẹ tá ń béèrè ìbò lọ́wọ́ dédèrè ẹ fẹ́ kú ilẹ̀ Yorùbá náà ń pè bí àwa ò sínú ẹ̀ ń tẹ́lẹ̀ manipulate à ń ṣàlìmọ̀ jèrè ẹ̀yin lẹ̀ ń fẹ́nu kẹ́bọ́ kiri lẹ̀ ń jẹ́jẹ́kújẹ lẹ̀ ń gbowó kówó ní Saudi orí yín bàjẹ́ ẹ lọ jíṣẹ́ fún Sókótó pẹ́ẹ́rẹ́ lè ṣe ọ̀dẹ̀. ẹ̀yin èèyàn ẹ bá ń pe rejected imam rejected imam by Robito ẹ bá ń pè í pé gbogbo agbára ẹ̀ kò kọjá mọ́sálásí o àtàwọn alákatakítí ẹ̀sìn tó ń tẹ̀lé o tó ń jọ máa lọ dìbò for your state tó fẹ́ dìbò fún Owerri olóṣì ó wá ń pariwo òun àwọn lọ́yọ̀ọ́ state àwa ẹ̀yin wo ni pẹ̀lú gbogbo owó tán ná lé lórí náà láti civil defence tó fi dì máa kò yọ lára ẹ̀ owó ṣe rí ṣe ló gbẹ tójútójú lóṣì ọmọ òpòró gan ọmọ ìran kíran ẹ̀yin aráalé Ayílára ẹ ṣàkó àmùmọ́ra. ṣe rí àwa mùsùlùmí Ọ̀yọ́ state àwa ni zúlẹ̀ hákì látàǹkì sọ́nà àpàwù àwọn alẹ́tọ̀ọ́ kẹ́ẹ̀yàn ní gómìnà ní 2027 tá a bá ti lọ́yàn
ẹni tí kì í ṣe mùsùlùmí ẹ̀jẹ̀ tó wá dùn wá nìyẹn ẹ̀ lè rí support wa. aláìnílàákàyè ńbo ló ń pè lọ́yọ̀ state náà sọ́yọ̀ town ló ń pè lọ́yọ̀ state àbí ńbo ni ṣé bí mọ́sálásí tán fi ọ́ jẹ ìmáàmù yẹn ṣé òun ní Ọ̀yọ́ state ta ló tọrọ support lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n ló support wọn 2023 àbó support wọn nígbà tán yan sí àkàdé Májúmọ̀bí àlọ́ òfò fún gbé mu afọ́nú ọ̀dẹ̀ òpònú amúmímúra.